Saidi Balogun bugbeta o. Ó pariwo síta, ó ké gbàjarè, ó ní ẹ ṣàánú mi, ẹ rà mí kalẹ̀, ẹ gbà mí o. Kí ló dé tí Saidi Balogun tó fi pariwo bẹ́ẹ̀? Ká tó kàn wọnú omi agbami ọ̀rọ̀ yìí, tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí àbí tẹ́yin ò bá ti subscribe sórí channel yìí, ẹ tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí. Bákan náà ẹ thumbs up kẹ́ ẹ lè máa jẹ̀gbádùn jẹmùkútùn bó ṣe ń lọ láàrin àwọn celebrities àti àwọn òṣèré àti bó ṣe ń lọ káàkiri agbègbè wa. Saidi Balogun tó jẹ́ pàtàkì gbòógì nínú kákọ̀tàn káṣeré sinimá nílẹ̀ wa Nàìjíríà, ó ti jáde síta gbangba yànyànyànyà tó sì bugbeta bẹ́ẹ̀ ló ń pariwo, ó ní ẹ gbà mí o, ẹ rà mí kalẹ̀, ẹ ṣàánú mi. Kí ló dé? Ó ní àwọn ọmọ bá ní àjàgbà wọ́n mà ti jí ìkànsíra ẹni ti WhatsApp òun, kì í wá ṣèyí lásán, wọ́n jí WhatsApp òun, wọ́n hack WhatsApp òun, wọ́n sì ti fi ń tọrọ owó káàkiri lọ́wọ́ ọ̀rẹ́, ẹbí àti àwọn alábàáṣe òun táwọn jíjọ ń ṣeré. Ó wá ti rọ gbogbo ìlú wípé tí ẹnikẹ́ni bá wá sórí WhatsApp yín àbó pè yín tó fi orúkọ òun àbí fọ́tò òun tó fi ń béèrè owó, ó ní ẹ fura o, nítorí pé kì í ṣòun ọmọ Balógun lòun ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn olè orí ayélujára ni wọ́n ń fi fọ́tò òun àtorúkọ òun tọrọ owó. Ẹ rí pé ó yẹ ká fura báyìí, torí pé páńṣá ò fura páńṣá jáná, àjà ò fura àjà náà jìn sí kòtò, bónílé ò bá fura ó dájú pé olè ní oko. Ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ like ẹ̀. My WhatsApp account has been hacked. Please, my WhatsApp account has been hacked. If you get message from anybody requesting for money, that is not Saidi Balogun. Thanks for watching.